Africa Content TV. Consiga!
Lagos State, wọ́n á fi ṣe ẹ̀kọ́ àdúrà tí ìlú bá so. Dàbí president torí ìyẹn pẹ́. Àbíkẹ́ni wọ́n bẹ̀rẹ̀ kájọ́ l'Amẹ́ríkà ẹ̀ṣọ́ wa. Àti gómìnà wa, ètò bẹ̀rẹ̀ àjùmọ̀. Àwọn àṣọ ọmọ ṣe pẹ̀sidẹ́ntì gbogbo ẹ̀ṣọ́. Ìgbà sínáàtọ̀ tó lè yàrá àdúrà. Fuji music, everybody party zoo. Sẹ́ríkọ́ ìyá bẹ́ẹ̀, ó yẹ láti ó yà ọ́ lóṣù bàbá bá tún dé. Ó yà bẹ́ẹ̀, àbí ó yà bẹ́ẹ̀. Ọlọ́run ló bẹ̀ èèyàn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ bàbá wa Síkírù Àyìndé sọ́ọ́sọ́sọ́. Bọ́lá Tinubu ti wá rèé, gbogbo ní Fújì àti ìwọ̀n àti ẹ̀. President Síkírù aláàánú èèyàn dáadáa Sanwó-Olú Èkó Tọ́lá Bẹ́ẹ̀ ẹ̀kú oríire tèrè ọ̀nà tó ṣèyí bàbá ẹ̀jọ̀ ni wọ́n fọ́ọ̀sì wọn lélẹ́yìn so. Ṣé àwọn àgbàtọ́ ni ọ̀yà ọ̀gbọ́ ilé ìfowópamọ́ ẹ̀yẹ. Gbogbo